tó lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nígboro ayé báyìí, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ògbóǹtarìgì ọkùnrin takuntakun, ọkùnrin tó mọ̀ yìí pé àìlèjà níjẹ̀wọ̀n bí mi nílẹ̀ yìí, ìdílé bàbá ẹnìkan kì í gbèjà ẹni, tá a pè ní ta lọ́lọ́run. Ta lọ́lọ́run lóòótọ́ ni tó máa ń sọ̀rọ̀ nípa ta lọ́lọ́run, ṣé èébú ni ta lọ́lọ́run ni? Gbólóhùn ìbéèrè ni. Kí lè ṣe ta lọ́lọ́run sí ẹ̀yin ará Ìlọrin? Ẹ̀yin Ìlọrin, kí ni ẹ̀ṣẹ̀ ọmọkùnrin yìí tẹ́ ẹ fi mú agídí tẹ ní dandan pípalẹ̀ pa ó gbọ́dọ̀ kú ni, ó gbọ́dọ̀ lọ ni? Ẹ wo bí ibi tẹ́ ẹ̀ ń bá ọ̀rọ̀ yín lọ bọ̀ báyìí sí, láìpẹ́ láì jìnnà wàhálà ń bọ̀. Èyí ló jẹ́ kó mú mi kí n wá sọ gbólóhùn tí mo fẹ́ sọ yìí, kí àwọn aṣíwájú nínú ẹ̀sìn, àwọn lọ́balọ́ba ìjọba, kí wọ́n lè bá a gbọ́ pé ó ń rúgbó bọ̀. Ó ń rúgbó bọ̀ o, torí wípé ẹ má jẹ́ àtàrà wa. Nǹkan kan ń bẹ nínú àwọn ọmọ Ìlọrin tí à ń sọ̀rọ̀ wọn yìí, kì í ṣe ọ̀rọ̀ ta lọ́lọ́run ni wọ́n fẹ́ mú gangan. Èrò burúkú kan wà nínú wọn. Ẹ wo bí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní Kìrìsìtẹ́nì, ẹ̀yin náà múra álẹ̀ o. Tẹ́ ẹ bá fọwọ́ lẹ́rán lásìkò yìí, tẹ́ ẹ sọ pé ọ̀kan yín táwọn ará bíi bá fi lè ṣàṣeyọrí látàrí pé wọ́n ń gbé ta lọ́lọ́run. Ṣé ẹbí ta lọ́lọ́run náà gbé lọ́sẹ̀ tó kọjá? Wọ́n ti lọ gbé olúwo míì báyìí, ẹ máa retí ẹlòmíì tí wọ́n ó tún gbé. Ajẹ́ bẹ́ẹ̀ ni, ìkà èèyàn ní jẹ́ ká gbé àdá kọjá níwájú títí ẹ. Ṣé báwọn bàbá tí yín máa ń bú àwọn bàbá àṣáájú? Àwọn ọmọ yín, àwọn àbúrò yín, àwọn ẹ̀gbọ́n yín, ṣé wọn ò bú àwọn ènìyàn ni? Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bí. Ẹ̀yin pé aláwo lólórùn, kílẹ̀ yìí? Ẹ̀yin èèyàn mímọ́, ẹ pẹ̀lẹ́ o. Ẹ lọ́lọ́run tí wọ́n jí ní kì í sọ̀rọ̀. Ẹ dákun, ẹ sọ bí tí Ọlọ́run aláàyè ti sọ̀rọ̀ ká gbọ́. Ẹni Kìrìsìtẹ́nì kiri yóò ní wọ́n, tí wọ́n bá kiri wọn jẹun. Bẹ́ẹ̀yàn ọ̀bá kọ́ mọ́ nílé kéwú kẹsọ súnẹ́ṣẹ́ ìjẹun. Ọjọ́ òní Kìrìsìtẹ́nì ti lọ ṣe súnẹ́ tó ti gbowó nídìí súnẹ́ tó kó lọ lérí. Àbọ́kọ́ mọ́ Bíbélì, ó ní dandan kí bàbá ọmọ wá ṣe graduation kó tó jẹun. So ẹ mọ̀ yí pé díẹ̀díẹ̀ ni ẹ ti gbin àgbàdo yẹn, ó ti wá so báyìí, ó ti di yíya jẹ. Òun ni irú àwọn ta lọ́lọ́run fi ń dìde. Ta lọ́lọ́run Abdulaziz, ṣe bí ìlú Ìlọrin ló ti kéwú, ló ti lọ iléèwé. Kí ní dé tí ọ̀tẹ̀lé ẹ̀sìn yín tó bá jẹ́ pé lóòótọ́ ni? Àwùjọ ẹ bọ̀ sórí agogo ẹ sọ pé Islamic is a religion of peace, ẹ̀sìn àlàáfíà. Lóòótọ́ ni, bọ̀ ẹ̀sìn tẹ́yìn sì ní Ìlọrin, ìmọ̀le lẹ́ ń ṣe, ẹ ṣe mùsùlùmí. Torí gbogbo ìwà tẹ́ ẹ wù pátápátá kò bá ìwà mùsùlùmí mu rárá, gẹ́gẹ́ bí Àlùkùránì ti sọ. Ẹ̀sùn olè fi kan ta lọ́lọ́run, ó sọ̀rọ̀ sáwọn bàbá yín, ta ni àwọn bàbá yín, ta làwọn ò ti sọ̀rọ̀ sí rí? Ṣáwọn ẹ̀yin ṣẹ́yìn náà sọ̀rọ̀ sí yàn? Ṣé bí èèyàn ní lanu ẹ̀ gbàgà lára ọmọ Ìlọrin ló ń sọ̀rọ̀ sí àwọn ọba ilẹ̀ Yorùbá bí Ọ̀nìrìṣà tilẹ̀ Ifẹ̀, kábíyèsí bàbá? A sọ sólúbàdàn, a sọ sálàáfin Ọ̀yọ́, a sọ̀rọ̀ sí Ìbà Gani Adams. Ìyẹn tí ẹ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọbìnrin kan jákàjàgá báyìí, ọmọ tí ò lẹ́kọ̀ọ́, tí ò tán bí nílé rí. Àwọn ẹ̀yin ìran Fúlàní burúkú yìí, Yorùbá gidi láàrin yín ò ní hùwà tẹ́hùn. Ẹ láwọn abọ̀rìṣà Olórun, kílẹ̀ yìí? Bẹ́ẹ̀ bá tọ̀ tán, ẹ fi tọrọ rí oko, ẹ lẹ pọn kónù. Ṣẹ́sìn nìyẹn? Ṣé ìwà mímọ́ nìyẹn? Ọ̀nà àti mọ́ nìyẹn tí wọ́n kọ yín nínú Kùránì? Ìyẹn lẹ́ ń ṣoògùn, ẹlẹ́ẹ̀ṣoògùn. Ẹ dẹ̀ proof ẹ̀ fáyè bẹ́ẹ̀ bá ṣoògùn. Kí lẹ máa ń fi aláǹgbá tẹ́ ń pa káàkiri ṣe? Ìkòkò gbá, kí lẹ ń fi yẹn rìn ṣe?
níbo ni yẹn rí wà ní àlùkùránì? àwa wí tán ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri. ẹ gbọ́ o, ta lọ́lọ́run gbọ́dọ̀ kú sákàtà yìí, torí lẹ́yìn ta lọ́lọ́run ẹgbẹẹgbẹ̀rún àwọn ènìyàn ó dìde. ẹ tẹ òfin mọ́lẹ̀, ẹ dẹ̀ sọ pé èèyàn Ọlọ́run ni. àwọn kan kóra wọn jọ àwa ni sons and daughters of Ilorin emirate ògo Ìlọrin. àwọn tí wọ́n gbé Bàrígà, tí wọ́n gbé Ṣómólú, wọ́n gbóko baba lébùté mẹ́ta tí wọn ò rárí àṣeyọrí kankan ṣe, wọ́n wá lọ kóra wọn jọ. mo ṣe bẹ́ẹ̀ lówó ní ṣe bẹ́ẹ̀ ti sọ sórí online báyìí pé lórí social media káwọn mùsùlùmí máa sọpọ́ọ̀tì yín. ọ̀rọ̀ tí Gani Adams sọ tó ń bí yín nù nìyẹn. ṣé bá gbàlagbà ni ó rí ṣáájú yìí, ó mọ̀ pé bí ló ń pa yín, ẹ ṣe ń wá ọ̀nà. ẹni tó bá ti sọ̀rọ̀ sí bàbá àwọn 20 ọdún àìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn tẹ́ gbé ọ̀pọ̀. àmọ́ ẹ bá gbàgbé ọmọkọ́mọ tó bá ti ń wá ẹni tí ó jẹ bàbá ẹ̀ ní 10 naira kí bàbá tó kú, yóò pàdé ẹni tí bàbá ẹ̀ jẹ ní 1000. ibi kábùkù ti kàn yín, tí ẹ ti máa kábùkù báyìí. ẹ̀ ń sọ̀rọ̀ sáwọn sàn àwọn lọ́ọ̀yà nítorí tí àwọn bàbá tẹ̀yìn ń gbèjà mélòó lọ́tẹ̀lé yín, torí wọ́n mọ̀ yìí pé ohun ìgbésẹ̀ tẹ́ ń gbé kò bá òfin ìlú mọ́. ẹ̀sìn mẹ́ta ló wà Nàìjíríà. ìṣẹ̀ṣe làgbà, kìrìsìtẹ́nì lọ́tẹ̀lé, mùsùlùmí ló dé ṣìkẹta. ṣé kùránì náà fi tẹ̀lẹ̀ lọ́rin lónìí? àbẹ́ ẹ̀ lọ́pọlọ ni wọ́n tún wáyà orí yìí ni. ẹ mọ nǹkan, ẹ mú nǹkan tó kọjá kò lónìí. ṣé ẹ rò pé gbogbo ènìyàn ẹ mọ̀ pé ẹ̀ ń fira yín ṣe yẹ̀yẹ́ ni, ẹ̀ ń fira yín ṣẹ̀sín. àwọn tẹ́ ẹ̀ ń fọlọ́pàá gbé, tẹ́ ẹ̀ ń fòfin dè, àwọn yẹn ń di èèyàn pàtàkì olókìkí. ẹ̀yin yẹ̀yẹ́ ara yín. mo wo fídíò wọn kan láàárọ̀ yìí, wọ́n wà ń kọ́ọ̀tù, wọ́n wá ń pera wọn, ẹ̀rù ń bà wọ́n, àṣẹ ẹ̀ tí ẹ̀ le. àwọn aláwo ti dé láti ìlú míì, wọ́n ti pọ̀ o, gbogbo mùsùlùmí ẹ má wo tòdó, ẹ máa bọ̀ wá sí kóòtù o. ẹ wo bá yín ṣe ń ṣe sí ọ̀yin, ẹ wo kọ́mẹ̀ntì yín ni, ẹ ní làákàyè rárá. ṣé ẹ ṣoògùn ni? ṣé ẹ gbògùn lọ́wọ́ àwọn bàbá yìí? ìlú wo ló wà lábẹ́ ọ̀run tí kò lóòṣà? ẹ dárúkọ ẹ̀. Mẹ́kà tẹ́yìn ń pariwo yìí, akájà tí wọ́n ń so, níbo ni wọ́n ń so kájà sí? àwọn bàbá ńlá wa ló ní apákájà, aláwo ló ní ká fá orí. èyàn tẹ ohun tó o sì gbọ́dọ̀ kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí ìlànà nìyẹn tó o bá lọ sí Mẹ́kà. ọ kọ́kọ́ fárí ẹ, wọ́n wà gbé akájà wọ̀, ìyẹn ni pé o so aṣọ ẹ sápá òsì, ẹ ṣe so ti yín sápá ọ̀tún. ẹ wá lẹ́ẹ̀ ṣe bọ̀rìṣà. àmọ́ ìlú tiwa ò fààyè gbarú ayé burúkú tẹ́yìn ń gbé yìí. ẹ̀sìn mẹ́ta ló wà ní òfin wa. ìdí nìyí tá a fi ń pe ẹ̀yin olórí, ẹ̀yin tẹ́ mọ bó ṣe ń lọ nílùú, torí ó ń gbóbọ̀ nìyẹn. ọmọ àlè Ìlọrin ti ń dàgbà báyìí, ó ti kí wàhálà ọbẹ̀lẹ̀. ẹ má gbàgbé o, àwọn ẹlòmíín náà ti ń dìde báyìí pé ẹsẹ̀ yín ọ̀tàn lẹ̀ pátápátá. ṣe ti gbọ́, tẹ́ bá wo orí social media nísìnyìí, bẹ́ẹ̀ ṣe plan ní pé tó tẹ́ bá ti lè mú àwọn abọ̀rìṣà, àwọn oníṣẹ̀ṣe, tẹ́ ti ṣẹ́gun wọn, ẹ tún bọ́ sórí kìrìsìtẹ́nì, torí gbogbo àṣírí ẹ̀ ló ti tú sáwà lọ́wọ́ báyìí. ẹ ti fi ọmọ yín kan sí Ọ̀ṣun state ní ọdẹ òmu àbí nǹkan ìyẹn lóhun wà. ìyẹn á kó bíbélì jọ bí 36 fashion, a máa wá yọ ọ̀rọ̀ ń bẹ̀, a máa lọ kó àwọn ọmọ sẹ̀lẹ̀, àwọn ọmọ kérúbù, àwọn ọmọ ìjọ kọ̀ọ̀kan, a máa mú wọn káàkiri, a ní kí wọ́n máa wá ṣe competition, a máa fi bíbélì yìí, a máa fi ọ̀rọ̀ Ọlọ́run nínú bíbélì, a máa compare mọ́ kùránì, a ní ti kùránì ló supersede ẹ̀. ṣọlọ́run fàyè gbà tó bá ṣe pé
pásítọ̀ kan ló bá ṣerú ẹ̀ fún iṣẹ́ ẹ̀ ní ti dáná sun ṣọ́ọ̀ṣì. Àjẹ́ máa ń dùn yín, ẹ máa fara mu ni o. Tẹ bá wá mọ̀ bẹ́ẹ̀ lè fara mu, ibi tẹ ẹ dé dúró yẹn ibẹ̀ ní kẹ́ ẹ dúró, ibẹ̀ ní kẹ́ ẹ dúró. Gbogbo ìlérí ẹ̀yin ti sọ̀rọ̀, ẹ ti wà unite, ẹ ti ṣe kínní, gbogbo ọmọ Ìlọrin àtèyí tó wà l'Amẹ́ríkà àtèyí tó wà London wọ́n kàn yín, wọn ò ní bá yín dá sí, ẹ sáré kàbàkàbà. Ẹ̀yin kẹ̀ a mọ̀ pé náà Fúlàní ni yín tẹ́lẹ̀, torí Yorùbá tó wà láàrin yín ọpọlọ wọn pé ọba tẹlóbú ọba sọ̀rọ̀ láti jẹ́ yẹn, ẹ dá àfún ọba ẹ bá sọ funfun tí wọ́n ró máṣọ àmọ́ ogi lára mẹ́, ṣé inú Kùránì nìyẹn wà? Kùránì tọ́jú ojúlówó, ẹlẹ́yìn sun Kùránì yín. Ìyẹn ní ìwé tó ń kà, tọmọléèwé bá kàwé títí àti textbook tó yóò bá kà á mọ́ tó ti kó ń kíláàsì yẹn, ṣé kò lẹ́tọ̀ọ́ àti sun nǹkan ẹ̀ fúnra ẹ̀kọ́ ló fowó ẹ̀ rà? Ẹni Kùránì jóná àbí ṣé gbà ó dáná ṣe ṣé ò jóná tó ẹ ó fowó yín rà? Ilẹ̀ yìí náà làwa wà tá a ti gbọ́ ń pẹni tó mú odidi chíìpù Bíbélì tó dà sómi. Ẹ ṣe fílẹ̀ fún Ọlọ́run. Àwọn tó yẹ kó dìde ń gbà yẹn kí wọ́n máa bá jà, mùsùlùmí yín náà ni wọ́n fílẹ̀ fọlọ́run. Aláìtọ́ láláyé ibi tó rò pé wọn ó dé tí ó ga jùlọ lọ́nà ọ̀ràn àjẹ́ tó débẹ̀ lábẹ́ ọ̀run kọ́. Ọlọ́run ò ṣe gbèjà, ẹ ṣe fàwọn èèyàn yìí lẹ̀. Tẹ wá mú omi ìlú tẹ bẹ̀rẹ̀ sí ní dàrú, ẹ mú omi gbígbóná ẹ̀ ń dà pọ̀ mọ́ èyí tó lọ́wọ́rọ́, èyí tó tutù ẹ̀ ń dà pọ̀ mọ́ èyí tó gbóná. Látàrí pé wọ́n ń bú àwọn bàbá yín. Ṣọ́rọ̀ àwọn bàbá yín jẹ́ èèyàn kọ́ ló sọ pé káwọn èèyàn mú ojú màálùú 15 kí wọ́n ó tó pọ̀, kí wọ́n wá pe kùrùsíyù, kí wọ́n pe kéde kan sí. Ṣé kìí ṣoògùn? Àtẹ sùúrù ẹ ṣe sùúrù ni o. Kẹ lọ ṣọ́fùrọ̀ yín o. Akílódé? Ẹ̀yin ń bú àwọn bàbá tí wọn kí wọ́n má wàá bú ti yín, kò pọ́síbù. Ayé àtijọ́ nìyẹn. Ẹ tún ti jáde báyìí, ẹ tún bú Gani Adams. Àbí? Tí ìlú bá ti ń tún kílákílá, ó ṣetán àti ya ni. Ẹni ọmọ pàtàn lọrin fún yín. Ńgbẹ̀ tí mọ̀ pé gbogbo ayé lọ́mọ̀ tán yín. Ẹ wo bí kí ló ń porúkọ ọwọ́ tí wọ́n ní wọlọ̀gá wọn àbí pírẹsidẹ̀ntì àwọn Ògo Ìlọrin, wọ́n náà ń bọ́ sójú kámẹ́rà. Mo wò báyìí kò tó nǹkan kan. Wọ́n ní bàbá ń Bàrígà àbí bàbá kìíní. Ara wo ló dáńgbà tó wà ń Bàrígà? Àwa mú ẹ. Ìlú ìwé kó gbè yín lẹ́sà padà sí Ìlọrin. Ẹ wá ń tọrọ owó lórí social media káwọn èèyàn lè support yín torí owó táwọn ọlọ́pàá fi ń track ẹ̀, kóró táwọn àwọn ọlọ́pàá sì kọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá náà wọ́n mọ̀ ń pa ẹ̀ jọ̀tán. Àfàìmọ̀kẹ́yìn náà lè bọ́ ń bẹ̀. Ẹ má da omi ìlú yìí rú. Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ilẹ̀ àlàáfíà ni. Ẹnìkan ìlú kan tí ò tó abúlé ní àárín àwọn ìlú míì kó máa wá da odidi stéètì 6 láàmú. Àbí ká kúkú pé gbogbo 36 state kó tó bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín á débò míì náà. Ọgbọ́n tẹ́ ẹ sì dá torí ọgbọ́n olè inú yín ni. Ẹ fi ta lẹ́ lọ́rùn lẹ́ o. Ẹ má lọ pa mọ́ ọ́nú prison tó wà. Mo dẹ̀ ń lo àkókò yìí láti pe ẹ̀yin aláwo náà àtẹ̀yin Kristẹni. Àwọn ọmọ tí wọ́n mú yìí tí wọ́n tí àwọn Ìlọrin ń dà láàmú yìí, gbogbo ẹnikẹ́ni nínú yín tí bá ti ń support àwọn ọmọ Ìlọrin pẹ̀lú ìwà tí wọ́n wù sí àwọn ènìyàn yìí, Ọlọ́run ó bi yín léèrè. Á sì bi àwọn ọmọ yín náà. Torí ìjà ẹ̀sìn méjì ni ọ̀tá lọ́lọ́run ń jà. Ó ń jà fún ìṣẹ̀ṣe, ó sì ń jà fún Kristẹni. Bákan náà ó ń jà fún àwọn mùsùlùmí gidi tó wà nínú ìdè pé kí wọ́n bọ̀wẹ̀, ó di mẹ́ta. So kí ni mò ń sọ pé kí ẹ̀yin náà wá lọ múra dáadáa o. Kristẹni tẹ́ bá sọ pé kò kàn yín, ó lè kàn ní tí ó kàn yín o. Kẹ́ lọ múra dáadáa,
torí ibi tí àwọn ọmọ àkọ́ọ̀gbà yìí àwọn drop out ní school ẹgbẹ́ wọn kàn lọ ilé kéwú tábátábá kan ni local government chairman fún wọn ní slot aláàjì ni wọ́n tọrọ àwọn dàlájì torí àwọn tó jẹ́ àfáà gidi inú wọn ń jáde lórí social media tí wọ́n sì ń pariwo pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn náà wọn ò fẹ́ àwọn ọba tẹ́ ẹ̀ bá dìde sọ̀rọ̀ yìí ní kíákíá ẹ̀yin onífá dáhùn ṣe ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ tètè gbà á kó tó di pé yọ̀wọ̀ ayé wọ́n tán máa sọ pé àmúwọ́ ọlọ́run kò sáàmúwọ́ ọlọ́run bẹ́ẹ̀ o àmúwọ́ èṣù ní eléyìí o àmúwọ́ àwọn ènìyàn àfọwọ́dá ni bẹ́ẹ̀yàn oníṣẹ̀ṣe bá kọ̀ tẹ́ ẹ dìde tẹ́nìkan ń sá sẹ́yìn wípé torí kíní kan àwọn rúmọlẹ̀ ó béèrè lọ́wọ́ ń tọ̀hún alálẹ̀ òbí wọn ó péjọpọ̀ wọn ó béèrè lọ́wọ́ ẹ̀ bákan náà lẹ́yìn tẹ́ pé ayé kìrìsìtẹ́nì tẹ́yìn náà bá kọ̀ tẹ́ fọwọ́ lẹ́rán ibi tó yẹ kẹ́ ẹ ti dìde sọ̀rọ̀ yìí Jésù yín ó béèrè lọ́wọ́ yín torí àwọn kíní burúkú ìtì ní jẹ́ pé Ọlọ́run tẹ́yìn náà ń sìn wọ́n ní wọn kàn má gbélébù kò kú ọ̀sá lọ ni wọ́n fìyẹn tan àwọn ọmọ tí yín jẹ níjọ́ tẹ́yìn bá sọ fún wọn pé Ọlọ́run àlá àti wọn bákan lórí wọn á lọ ra petrol wọn á kó pọ́npọ́ wọn bọ̀ wá ṣọ́ọ̀ṣì jẹ́sìn àlàáfíà ní ìmọ̀lé ní àwọn mùsùlùmí láàrin wọn ọ̀pọ̀ ìmọ̀líle lókun tí a ń gbìyànjú àti sọ fún yín ni pé bábá àwọn yẹn gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ àti wí ti wà ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin tẹ́ pera yín lógo Ìlọrin ẹ jáwọ́nú àpọ̀ntí Ọ̀yọ́ ẹ lọ wáṣẹ́ ṣe èyí tó ń ṣe jálàmí nínú yẹn padà sí ti jálàmí yín ojú ti là ohun tó ń dùn yín nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìyàwó wa ka yín mọ́lé ẹ dùn wọn bó ti wọ̀n yín ẹ dàrin ọkọ àtìyàwó rú ojú ti ń là àwọn èèyàn wá lọ yín mọ́ kálukú ti ń ṣàdúrà nínú ilé ẹ̀ àtìrí láàrin yín tó ti jáde tó ti sọ fún yín pé ẹbọ ọ̀dá òòṣà ọ̀dá kíníkan ọ̀dá dúró ń tiẹ̀ ṣùgbọ́n ló wọn èyí sọ̀rọ̀ tó ní mú ìṣẹ̀ṣe wọn láwọn sí lọ́hùn táwọn ni ẹ̀yin náà ti ń takùrá yín wọ́n ti ń sọ fún wọn pè yín lẹ́yìn àwọn wọn pè yín láwọn ẹbí nínú ẹ̀yin àáfàá yìí náà nínú ẹ̀sìn mùsùlùmí adẹ́ni ti ń pè yín ní ẹ̀yin àáfàá ọ̀jẹ̀ bìtìbìtì wọn ò ní lè máa dárúkọ àwọn tó ti jáde àwọn Islamic Society tí wọ́n ti jáde láàrin yín tí wọ́n ń sọ fún yín pé ohun tí ẹ bẹ́ẹ̀ bó ṣe yẹ kí Kùránì orí kọ́ yìí ẹ ṣe lọ múnú àwọn ṣìyéèkì wọn àwọn mùdíù wọn kẹ́ẹ̀dì wọn kẹ́ẹ̀ sọ pé bákan lórí ọwọ́ adélẹ̀ tán sí ẹ̀yìn sáré káàkiri ṣẹ́yìn lè gbà èmi ò lè gbà ọkẹ́ sọ̀rọ̀ sí bàbá mi kí má sùn ti yín padà ohun títa lọ́lọ́run ṣe nìyẹn ẹmú yèyé Ọ̀ṣun torí òòṣà Ọ̀ṣun títí ń bọ tí bàbá ìyá àti ẹ̀ ti ń bọ kí wọ́n tó bí bàbá ńlá kú ti yín ẹ̀yin lọ tì mọ́lé torí pé ẹ mọ ìjọba ẹ̀yin náà ń padà síbẹ̀ tọ́rú lẹ́ẹ̀kọ́ síbẹ̀ àrà tó bá wùn yẹn dá ní comment section ẹ̀bú ìbú ẹ ṣeun tó bá wùn yín omi tó ń bọ̀ torí bó ṣe ń lọ àwa ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni la ṣe ń wò yìí ṣùgbọ́n bó ṣe jẹ́ ibi tó ń ba lọ yìí a wà á tẹ̀lé yín dáadáa dé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mùsùlùmí ni mí ọba wo wájú orí mi èmi náà ń kírun àmọ́ wọn ò fi rú eléyìí kọ́ wa ìkànnì ẹ jìyà yín jẹ́jẹ́ ara yín ká má sọ pé àwọn ọmọ yín torí àwọn ọmọ yín ọmọ ẹlòmíì inú yín ò fọwọ́ sí fúnra ara yín lẹ jẹ̀bi ẹ tó lọ ìlọkùnrin yín jọ sí kóòtù so tí ijọ́ àkọ́kọ́ tí ó bá jẹ́ pé adájọ́ yẹn ò dá 50 days fún ta lọ lọ́hùn ó dá mi lójú pé lọ tẹ́ ẹ̀ ń lọ pa ọmọ yẹn mọ́ mọ́ṣáláṣí ni ìlú Ìlọrin bá ti dérú bóyá lẹ mọ̀ irú yóò sì dé dúró ayé àtijọ́ ni gbogbo rádaràdà tẹ́ ń ṣe yẹn bóyá lẹ mọ̀ ayé àtijọ́ pé kẹ́nìkan sọ pé ẹlẹ́sìn kan lè tó bá sọ nǹkan sẹ́ẹ̀tì mi máa pẹ́ kì í ṣe ilẹ̀ Yorùbá gbàgbé ẹ lọ káwọn chọ́ọ̀chì tó bá lẹ́nu mọ́ lẹ́nu chọ́ọ̀chì kẹtọ pé bákan lẹ́rí
ẹgbẹ́ àdájáde táwọn náà bá ní gbé mọ́ bọ́ta. Ṣùgbọ́n ẹ̀sìn àlàáfíà jù òun lẹ̀sìn ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì méjì yẹn ni. Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tí wọ́n tó ń jẹ́ wọ́n sọ̀rọ̀, bẹ́ẹ̀ ṣe bú wọn tó ń jẹ́ wọ́n sọ̀rọ̀. Ẹ lè kálọ̀ pé ẹni ni ẹni máa gba bí tẹ̀ ń gbà lọ. Ibi ẹ̀ ti gbé Kùránì, ọmọ yìí máa sun Kùránì, nǹkan báyìí ní ká ṣe. Ìyá yẹn ọ̀wà fúnra rẹ̀ ní ọ̀wà bóyá ló fẹnu ara ẹ̀ gbé Kùránì wàá máa wá bẹ̀bẹ̀ ní ayé ọ̀wà mọ̀ pé ẹ ṣe pàtàkì. Bí èèyàn bá mú Bíbélì ní ìsìn tó bá sun náà, ó dá mi lójú pé àwọn ọmọlẹ́yìn Kristi wọn ò ní torí ẹ̀ mú, torí wọ́n ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ ní bá ṣe irú ẹ̀ wọ́n fà á já lásán ó léwu fún ẹ. Tí ẹ lọ ṣọ́fùrọ̀ yín ọ̀pọ̀rọ̀ lásán fọmọlúwàbí torí mi tún bọ̀ láìpẹ́ ni yóò sì wá ní kété tí n bá ti rí kọ́mẹ́ǹtì yín, torí mo mọ̀ pé lórí ibú yín ẹ̀yin ọmọ Wálé Àṣírí ọmọ ọ̀rọ̀lẹ́ ayé ní Ìlọrin, ẹ̀yin lẹ́ ń domi Ìlọrin rú. Ìlọrin yìí ṣèlú wàhálà báwa ṣe mọ̀ látàtì kọ́ ṣe, ṣùgbọ́n torí ohun tẹ́ jẹ àwọn owó tẹ́ ń gbà tọrọ kọ́bọ̀ tẹ́ ń lọ gbà nílùú òyìnbó, ẹ ti náwó tán, ẹ ti wá sọ association account number síta káwọn èèyàn máa sanwó sí. Mọ́ṣáláṣí wà ń bẹ̀ wọn ẹ̀kọ́ tán ọ̀dọ̀ yìí ni wọ́n máa náwó sí. ẹ̀yẹn dá ní òṣì. Ìkànnì ẹ jẹ́ kí ta lọ́lọ́run ń mí, ẹ jẹ́ káwọn tó ń sọ̀rọ̀ sẹ́sìn ń mí, kálukú ó ṣe ẹ̀sìn tiẹ̀. Mo ṣe ń padà bọ̀, mi ì tí ì dé. Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.